Ọpẹ́ ni fún Ọlọ́run ọba, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwọn tí àwọn ajínigbé kó lọ ní Orire ní iléèwé ní school tìlú Ọ̀yọ́ tí wọ́n kó lọ, wọ́n ti fi wọ́n sílẹ̀ o, a dúpẹ́ fọ́lọ́run. Gbogbo àwọn tí wọn wá dé náà kí Ọlọ́run ọba láàánú kó bá foríjì wọ́n, kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Àwọn ẹbí wọn kí Ọlọ́run kó bá rọ̀ wọ́n lójú, kó bá rọ̀ wọ́n lọ́kàn, kó ṣe dáadáa fún wọn, kó bá kẹ́ gbogbo àwọn ẹbí wọn pátá, ìyàwó ọmọ ní ẹbí ní ará ni, kó bá kẹ́ wọn lágbára Ọlọ́run. Wọ́n ti fi wọ́n sílẹ̀ o, a dúpẹ́ fọ́lọ́run. All right, you're back. All right, congratulations. Welcome. Congratulations. Life attacking roundabout. This is the rescue team. Congratulations. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Àwọn military ló lọ. Congratulations, sir. Thank you, Nigerian police. Thank you. Welcome. This is Ògbómọ̀ṣọ́ Focus TV. Orire Esinele Ògbómọ̀ṣọ́ la wà yìí o. All right. Congratulations. Adúpẹ́. Welcome. Congratulations, Nigeria. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Kú oríire. The rescue. Orire Esinele Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà báyìí. The rescue has been done. Congratulations. Orire Esinele Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà yìí. Wọ́n ti kọ́ ọmọ wa dé o. Congratulations. Gbogbo Orire Esinele Ògbómọ̀ṣọ́ ló ti dàrú yìí o. Àwọn èèyàn wọn ń dunnú sọ́yọ̀ nígbà tí wọ́n rí rescue team tó kọjá lọ sí tí wọ́n ń bọ̀ láti oríṣiríṣi náà là ń rí ní Orire Esinele. They are saying congratulations and welcoming them now. Congratulations. That's just their boss that just passed now. Orire Esinele Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà ti kí àwọn military tó ń bọ̀ láti operation. They just greeting them now. Kú oríire nílùú Ògbómọ̀ṣọ́. A kí bàbá wa kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè. Kú oríire ìrìn àjò tẹ́ ẹ ṣe lọ sí ọ̀dọ̀ IG nìbàdàn nílùú Àbújá ó ti ṣe sóréré o. We are saying congratulations to everybody. Congratulations. Inú àwọn Ògbómọ̀ṣọ́ dùn lálẹ́ yìí o. We are really happy. Ògbómọ̀ṣọ́ can now sleep now. We can sleep properly. Congratulations gbogbo ẹ̀yàn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn rescue team yẹn náà kọjá lórí tataki sí o. Say congratulations to them. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to bless you. Thank you, sir. God bless you, sir. We are so grateful.